Aláròyé máa wí o. èyí nìdí tí mo ṣe lọ sí òde eré lọ́jọ́ tí màmá mi kú. Wàsíù Àyìndé. Alhaji Wàsíù Àyìndé Marshal táwọn èèyàn mọ̀ sí K1 The Ultimate ti sọ̀rọ̀ lórí ìdí tó ṣe tún lọ sí òde eré lọ́jọ́ tí màmá rẹ̀ jáde láyé gangan. Kò sí àní-àní pé Wàsíù fẹ́ràn màmá ẹ̀ gidi gan, kò sì sí bí arúgbó ẹni ṣe lè dàgbà tó a kò ní fẹ́ kó lọ. Ní kété tí wọ́n sìnkú Alhaja Alimatu Sadiya Anífowóṣetán nílùú Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn ní Wàsíù gba gbọ̀ngàn ńlá Balmoral Federal Palace tó wà lágbègbè Victoria Island nípínlẹ̀ Èkó lọ, níbi tó ti ṣeré fáwọn ọlọ́lá àti èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n péjú síbi ayẹyẹ ìgbéyàwó ọmọ àfáà àgbà ńlá Ìlọrin ni Alhaji Farouk Oníkìjìpá, ìyẹn Suad Alakẹ́ àti ọmọ ìyàyà. Pẹ̀lú omijé lójú ni Wàsíù fi ń kọrin níbi ìgbéyàwó náà, bó sì ṣe ń kí ìyàwó fún rẹ̀ ló ń fi aṣọ nu omijé lójú. Nígbà táwọn kan sọ pé ó lè jẹ́ owó iṣẹ́ tí Wàsíù ti gbà ló fi jẹ́ dandan fún un láti lọ ṣeré lọ́jọ́ tí màmá ẹ̀ kú. Àlàyé tí ọkùnrin Arábàmbí yìí ṣe ni pé ọjọ́ ti pẹ́ tóun àti Oníkìjìpá ti ń bá a bọ̀, nítorí ẹ̀ ló ń ṣe gbọ́dọ̀ débi ìgbéyàwó náà bó ti wù kó rí. Ó ní látìgbà táwọn ti wà ní ọ̀dọ́ làwọn ti ń ṣe ọ̀rẹ́ àwọn bọ̀. Bẹ́ẹ̀ ni Wàsíù tún fi àǹfààní ọ̀hún pé àwọn èèyàn síbi ayẹyẹ òkú màmá ẹ̀ tí yóò wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 24 oṣù kínní ọdún yìí nílùú Ìjẹ̀bú Òde. Ká rántí pé lọ́jọ́ àbámẹ́ta Sátidé ọjọ́ 22 oṣù kínní ọdún yìí ni màmá dágbére fáyé lẹ́ni ọdún 95 105. Lọ́jọ́ yìí kan náà ni wọ́n ti sin ìyá náà sílùú Ìjẹ̀bú nílànà ẹ̀sìn Islam. Láì fi ti pé ó jẹ́ ọkùnrin ṣe bí omi ṣe ń gba ibi ló ń gba òun lójú Wàsíù Àyìndé lásìkò tí wọ́n jókòó láti ṣàdúrà fún màmá lẹ́yìn tí wọ́n sin tán. Àwọn èèyàn jàǹkànjàǹkàn títí tó fi mọ́ ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, àwọn òṣèré tíátà lóríṣiríṣi àtàwọn olólùfẹ́ ẹ̀ ni wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí ọkùnrin olórin fújì yìí. Wọ́n sì ṣe àdúrà pé Ọlọ́run á fi ọ̀run kẹ́ màmá, kò sì ní ba ẹ̀yìn ìyá náà jẹ́ o. Mọ́nísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.